èsì fún mùdírù markazi àwọn ẹni tó dé tán wípé súnà làwọn gbé kiri ìtẹ́ bàjẹ́ nínú mùsùlùmá wùlẹ̀ rí ṣé mùmínì ni wọ́n. Allahu Akbar. ìwọ tó ní kí ọmọ lọ mú mílíkì kó fún ìyá rẹ̀ ó fi sanwó rẹ̀ tí ó lè sanwó ẹ̀ tán ni. Islam ò ní ṣe kankan lọ́rọ̀ yẹn tí ò parí torí pé láwà níyẹn kì í ṣẹ̀ṣọ́ Islam. bẹ́ẹ̀ ni láwà ní Lárúbáwá ló ń lò nínú yẹ̀pẹ̀ desert wọ́n wá wí láàrin yẹn wọ́n fi borí torí eruku orí yẹ̀pẹ̀ yóò sì fi bomú èyí tí wọ́n ti láwà ní wà fún nìyẹn. bẹ́ẹ̀ni ìgbà tí o ti sí nose mask. ó dìgbà tí mọ́ni bá bẹ̀rẹ̀ sí wọlé sọ́kàn yín ẹ tó di mùmìnì mùsùlùmí ni ẹ ń jẹ́ o ẹ tí di mùmìnì. wa in tuti'u Allaha wa rasulahu. tẹ bá gba Ọlọ́run gbọ́ tẹ́ǹtẹ̀lé òjíṣẹ́ tẹ gbà gbọ́. la yalitikum min a'malikum shay'an. kò ní fìkan dùn yín nínú iṣẹ́ yín. Allahu Akbar. inna Allaha ghafurur rahim. àmọ́ gbólóhùn tẹ́wọ́ kọ́ wí yẹn mo forí ẹ̀jìn. Allahu Akbar. Ghafurur rahim. èkìdá kí wọ́n pe imani máa. mo forí ẹ̀jìn. innamal mu'minuna alladhina amanu billahi. ẹ wá rí mùmìnì ẹni tá a pè ní mùmìnì alladhina amanu billahi wa rasulihi. yóò gbọ́ lọ́wọ́ bá gbọ́ tọkàntọkàn nǹkan kan kíní báyìí ò ní ṣẹ́kù nínú ọkàn Allahu Akbar. yóò gbà nẹ́bí gbọ́ bẹ́ẹ̀ thumma lam yartabu. kò ní ṣe iyèméjì ẹni tí ò sí iyèméjì inú ọkàn ẹ̀ ó ń di mùmí nínú ni. wa jahadu bi amwalihim wa anfusihim fi sabilillah. ó gbìyànjú ó ná tó ní ó ná ẹ̀mí ẹ̀ fi sabilillah sójú ọ̀nà tọ́lọ́hun. ulaika humus sadiqun. sídìkù tó bá ti pẹ̀lú gbogbo nǹkan tá à ń wí mùmìnì ń bọ̀ nìyẹn. wọn náà muahilat. ó wà nínú àwọn nǹkan tí ó sọ ẹ́ di mùmìnì. akramakumullah. wa ulaika humus sadiqun àwọn wọ̀nyẹn lolódodo. qul atu'allimuna Allaha bidinikum. sọ fún wọn pé ṣe fẹ́ máa kọ́ lọ́hùn lẹ́sìn yín ni. wallahu ya'lamu ma fi samawati wa ma fil ard. ẹ̀yin lẹ́jú ara yín fọ́lọ́hùn. wallahu bi kulli shay'in alim. ipe mùmìnì ni Ọlọ́run tó mọ nǹkan tó wà ń sọ́mọ̀ tó mọ tó wà ń lẹ̀. yamunnuna alayka an aslamu. wọ́n máa ṣe fáàrí sí ẹ wípé àwa tá a gbà rèé àwa mùmìnì rèé àwa tọ́lọ́run fi ṣàánú ẹ rèé. qul la tamunnu alayya islamakum. sọ fún wọn pé ìsìláàmù tẹ́ ṣe ẹ máa èmi kọ́ ní gbalaga yìí. èmi kọ́ lẹ́lẹ́ a ṣe lè gún ẹ̀lẹ́mi lórí. balillahu yamunnu alaykum an hadakum lil iman. Ọlọ́run ló lè ṣe èrègún lé yín lórí pé ó tiẹ̀ fọ̀nàmọ̀ yín débi tẹ́ fi gbà á gbọ́. in kuntum sadiqin. ẹ bá ń bẹnu ẹni òdodo ni. inna Allaha ya'lamu ghayba as-samawati wal ardi. wallahu basirun bima ta'malun. a ti rí i pé àyà yìí ó ti ṣòpin ìyà ẹ̀. ó ṣòpin ìyà nǹkan tá à ń wá yìí. al-islam wal-iman. yajibu fabada yuwaddi al-muslim fara'idahu yajibu. lẹ́yìn bá tí mùsùlùmí bá ti bí wọn bá ti ráwọn àyà yìí tó rọ́lọ́run ròyìn mùmìnì pẹ̀lú àwọn àyà ẹ̀rí shatat fil Qur'an al-Karim ó wà mọ̀ báfìrà ó pàdé ẹ̀ káàkiri ni kì í ṣojú kan so tafsiri al-Qur'an bil Qur'an òun lè lè ẹ̀wọ̀n ṣe tafsiri ọ̀tọ̀ ní tafsiri al-Qur'an bil Qur'an tíra kan wà ṣé kí n sorúkọ ẹ̀ ó bá tiẹ̀ rí àmúwà as-Safir fi ulum at-tafsir السفير في علوم التفسير. السفير في علوم التفسير. يجب أن يمتثل هذه الآيات. ó dáa kí mùsùlùmí ó máa practice àwọn àyà wọ̀nyí tí ó fi dépò mùmìnì. i'dilu wala ta'tadu. àkọ́kọ́ tó bá jẹ́ mùsùlùmí tó fẹ́ di mùmìnì i'dilu wa aqrabu lit-taqwa dúró déédéé òun ló súnmọ́ aqrabu lit-taqwa ìbẹ̀rù Ọlọ́run. akramakumullah. wala ta'tadu. má kọjá àlà
mọ̀mọ́ rẹ̀ nù ni. ولا تعثوا في الأرض مفسدين. ó di mélòó? Ó di mẹ́ta wọn. ó di mẹ́ta. mùmínì òye kò ní máa tẹ́lẹ̀ báṣubàṣu. Allahu akbar. ولا تلبسوا الحق بالباطل. mùmínì èyí ṣe bẹ́ẹ̀. kò ródòdó báyìí kò daṣọ ọ̀rọ̀ bò. Allahu akbar. mùmínì ò ní ṣe bẹ́ẹ̀. ولا تقف ما ليس لك به علم. èyí tí ó kàn ẹ́ lápá kan ẹ́ lẹ́sẹ̀ má dá sí. ولا تمشي في الأرض مرحا. má yan táǹkù lórí ilẹ̀. Akramakumullah. mùmínì èyí ṣe. ولا تصعد خدك للناس. má máa gbẹnu sókè báyìí bí màálù gbé mọ́ngòrò. واخفض جناحك للمؤمنين. rẹ ìyá apá ẹ̀ ńlẹ̀ fún mùmínì. Akramakumullah. mùmínì ẹgbẹ́ mùmínì tẹ́ bá jẹ́ mùmínì wọ̀nyí jà. Allahu akbar. واغضض من صوتك. rẹ ohùn ẹ̀ ńlẹ̀ واقصد في مشيك. tó bá ń rìn máa rìn pẹ̀lẹ́pẹ̀lẹ́. inna ankara al-aswati la-sawtu al-hamir. kí kẹ́tẹ́kẹ́tẹ́ tó bá hàn etí ò ní fẹ́ gbọ́. وأعرض عن الجاهلين. gúnrí ló kúrò lọ́dọ̀ àwọn aláìmọ̀kan. خذ العفو وأمر بالمعروف. khuzil afwa Wa'mur bil ma'ruf. mú àmójúkúrò mú lọ́rọ̀ èèyàn fúnra ẹ̀ وأمر بالمعروف. kó sì máa pàṣẹ dáadáa ẹ ṣe dáadáa ẹ ṣe dáadáa òun di mùmínì bọ̀ ni ẹ̀ Akramakumullah. gbogbo àwọn àyà yìí Step kankan ni. téèyàn fi di mùmínì nínú. téèyàn fi di Step mùmínì díẹ̀ díẹ̀ nìyẹn. nù. ادفع بالتي هي أحسن. idfa billati hiya ahsan mùmínì máa ń yóò ṣe kí ni yìí máa ń ṣe dáadáa ni yóò dáàbò bo rẹ̀ láti fi pa burú rẹ̀ ni kò ní ṣaburú kan nísìn kó tún ṣe kó kájú sẹ́yìn báyìí kó tún ti ṣe mí mùmínì kọ́ yẹn. ادعو إلى سبيل ربك بالحكمة. tó bá jẹ́ ẹni tó ń àfà Naam. ud'u ila sabili rabbika Bil hikma. ọgbọ́n ni ó fi máa pèpè والموعظة الحسنة. àti wáàsí tó dáa. ولا iná lẹ́wọ̀ ìwọ ló dáná ni ó há iná fún gbogbo kálukú láyé àwọn ẹni náà rè àwọn ẹni náà rè Ohun ọ̀rẹ́ nìkan tó kúrí tó ń pàlì jẹ́nà nílọ. rárá. ولا تبطلوا صدقاتكم بالمن tó والأذى. bá jẹ́ mùmínì tó fẹ́ di mùmínì tó bá ṣe sàárà kan má fi ìbàjẹ́ ìrègùn má fi bàjẹ́. Akramakumullah. ولا تأكلوا أموالكم بينكم بالباطل. má jẹ owó olówó jẹkújẹ. Má sì yá. ولا تنابزوا بالألقاب. ẹ má máa fúnra yín nickname tí ò da kí ni wọ́n máa ń sọ nickname ẹ̀ Ọdún ìrìn ni. tó ṣẹ̀rù bà wọ́n àgbákò nǹkan rẹ̀ làgbákò ìjáyà. لا يسخر قوم من قوم. wọ́n bá fẹ́ jẹ́ mùmínì wọ́n fi mùmínì rẹ̀ mùmínì ẹgbẹ́ rẹ̀ kó máa fi ṣe yẹ̀yẹ́. ولا يغتب بعضكم بعضا. àìsọ̀rọ̀ mùmínì bíi tiẹ̀ àìsọ̀rọ̀ ẹ̀ lẹ́yìn kó máa jẹran ẹ̀ lẹ́yìn. ولا تجسسوا. má máa fi mú fílẹ̀. اجتنبوا كثيرا من الظن. má máa rorò kúrò. ادخلوا في السلم كافة. gbogbo ìta kàkálẹ̀ yìí kò wọnú ìsìlámù káfà tán tí kankan ò ṣẹ́kù. Bẹ́ẹ̀ni. وإذا حييتم بتحية فحيوا بأحسن منها. wọ́n bá ti kí ẹ kì í ṣe kó gbé mú sókè eléyìí ṣe ara wa a gbọ́dọ̀ dáhùn sálámà ẹ̀ eléyìí Salamu alaikum wọ́n sọ pé wà lẹ́kà. eléyìí ṣe sálàfì eléyìí ṣe kì í ṣe alùsùnà. وبالوالدين إحسانا. àtò ìwọ tó ní kí kọ́mọ lọ mú mílíkì kó fún ìyá rẹ̀ ó fi sanwó ọlẹ̀ tí ó lè sanwó ẹ̀ tán ni Ṣé sàn tán? kò ṣàìsùn lórí ẹ̀ tí tó o bá sùn kò ní rọrùn sùn Allahu akbar. ṣé nǹkan tó fẹ́ fi san fún nìyẹn. Yóò máa jó láì rí. àwọn ẹni tí ó máa jó láì rí lù àwọn ẹni tó dé tán wípé súnà làwọn ń gbé kiri ìtẹ́ bàjẹ́ Káì. nínú mùsùlùmí wulẹ̀ rí ṣé mùmínì ni wọ́n. Allahu akbar. Ogun tó lọ ń pè wá sí rè. sọmọdọ̀tà وبذي القربى واليتامى. àwọn tó bá súnmọ́ àtàwọn ọmọ òrukàn ṣe dáadáa sí wọn. وأطعموا البائس الفقير. ẹni tí ò rí jẹ táyè rí jẹ yẹn sọ ọ́ dòṣì tó sọ ọ́ dòlòṣì Allahu akbar. fún jẹ tó bá ní. Allahu akbar. ولا تتبع. o kó gbogbo ẹ̀ kíní kan ráìsì
ilé ẹni ìyàwó ẹ wá dá ọjà ráìsì kalẹ̀ ọjà ẹ̀wà gàrí o lè rájẹ ní ìbámu bí dẹ́pọ̀. àtò ولا تتبدل الخبيث بالطيب alkhabis altọ́yè in tó da má fa burúkú àrọ́. fa burú pààrọ̀ وآتوا اليتامى أموالهم àwọn ọmọ òrukàn Allahu Akbar. owó wọn tó bá wà lọ́dọ̀ ẹ̀ gbélé wọn lọ́wọ́ أنفقوا مما رزقناكم ẹni tí a bá fún ẹ tá a fi ṣe azìkí fún ẹ nánú ẹ Allahu Akbar. وقولوا قولا سديدا sọ̀rọ̀ rí lẹ́nu وقولوا للناس حسنا sọ̀rọ̀ rí lẹ́nu sọ̀rọ̀ dáadáa fáwọn èèyàn ní fọ̀rọ̀ sọ àwọn èèyàn kalẹ̀. má fi sọ lágbájá èsì fún mùdírù mọ́ríkàzì Alhamdulillah. má fẹnu bọmọlúwàbí wọn jẹ́ وتعاونوا على البر والتقوى ẹ bá fẹ́ ràn ra yín lọ́wọ́ má sọ pé ó eléyìí ṣe tèmi mi láìkè eléyìí Allahu Akbar. ta'awanu على البر والتقوى ẹ ràn ra yín lọ́wọ́ lórí dáadáa àti ìbẹ̀rù Ọlọ́run ولا تعاونوا على الإثم والعدوان má ràn yàn lọ́wọ́ kó fẹ́ kó ní sọ fẹ́ lù ni àjẹ́ kí n bẹ́ lù Allahu Akbar. sọ fẹ́ pa ni rán àwọn ayákìlá yìí ká lọ pa Ádàdí èèyàn táwọn wá ti pé ó yá jájọ́ pọ̀. má ṣe yẹn واحفظوا أيمانكم Ìbúra. ìbúra tó búra máa ṣọ ó búra pé lágbára Ọlọ́run pẹ̀lú gbogbo Ọlọ́run àdáadáa ní í ṣe mo fẹ́ di kánsẹ́lọ̀ mo fẹ́ di gómìnà mo fẹ́ di kíní ó wá búra pé màá máa tẹ̀ lófin màá máa ṣe dáadáa fáwọn èèyàn ó wá débẹ̀ tán ó kọ̀yìn sí wọn àti òjé bolo ṣàlọ́wọ́ mọ̀ tí wọn àbádẹ́ lè bọ́ wọn á gé ياكم الله وأوفوا بعهد الله إذا عاهدتم ẹ bá ti ṣàdéhùn fọ́lọ́hun àdéhùn tẹ́ ṣe fọ́lọ́hun yẹn mú ṣẹ وأوفوا الكيل إذا كلتم Káìsà. wọ́n ló òun tajà wọ́n á ní ẹ̀yìn agolo rẹ̀ sí báyìí ni o ti wá lú lábẹ́ àbò ti yọ ẹ̀yìn ó tẹ̀ ti wọ́n yọ kándù sínú ẹ̀ ẹ̀hẹ́ ó yọ kándù síbẹ̀ Àgbọ́n ni o fowó jíṣẹ́ fún yẹn, ó yọ 2,000 ó yọ 2,000 bẹ̀ Kéèlù náà kéèlù lòun náà. وزنوا بالقسطاس المستقيم tó bá wọn nǹkan fún yàn Akramakumullah. mọ́ dáadáa kì í ṣe pé télọ̀ ni ẹ̀yìn ẹ̀jẹ̀ ó fẹ́ wọn 6x6 ó wá wọn 5.5 by 5.5 Káì. ọ̀wá ni ó dọ́gba ọ̀pá tó sì mọ́ èdè yẹn ò mọ́ ó kù wọ pẹ̀lú Ọlọ́run كونوا مع الصادقين ẹ bá ń bẹ máa bẹ pẹ̀lú àwọn olódodo أوفوا بالعقود أوفوا بالعقود àwọn fún bẹ́lẹ̀ òkúùdì kí lẹ́ ń pè Àdéhùn tẹ́ bá jọ àdéhùn tẹ́ bá ṣe àti sọ lákọ̀ọ́kọ́ كونوا قوامين بالقسط شهداء لله ولو على أنفسكم tó bá fẹ́ jẹ́rìí ìwọ ò ní máa lọ sí kóòtù gbogbo gbà sí bá lọ́yà Anakumullah. tóun ṣe ṣájàmbél Naam. tó bá fẹ́ parọ́ mọ́yàn nǹkan kan wọ́n á kọ́ ọ yá sọ báyìí La ilaha illallah. wà wá lọ sọ bẹ̀ Tí o sojú rẹ̀. tí ò ṣojú ẹ̀ ìwà mùmí nìkan yẹn Akramakumullah. الإسلام منهج حياة فانتبه La ilaha so illallah. manhajul hayat Al-Islam. mode of Life. life way of life òun ni Islam òun ṣe ẹ̀sìn lásán Akramakumullah. فانتبه tají حياكم Allahu الله Akbar. Bó ṣe fi bẹ̀rẹ̀ wájú náà ló fi parí lẹ́yìn. Akramakumullah. فانتبه so bó ṣe rí nìyẹn Bàbá Mùlánà Sheikh Adam. almuhadis fẹ́ bèrè ní sùúrù in tí ò yí ọ̀pọ̀lọpọ̀ Náà. Islam ò ní ṣe kankan lọ́rọ̀ yẹn tí ò kárí Akramakumullah. Islam ò ní ṣe lọ́rọ̀ yẹn Tí o kárí. nǹkan tí ò kárí Bẹ́ẹ̀. láti pé àwọn kan wá ṣe lọ́rọ̀ yẹn kẹ́yìn yòókù kẹ́ máa wá ń tipa rárá Káàsà. mẹ̀nú tó tún bí tọ́kọ̀tù wà lè síta so irùngbọ̀n àwọn sàábé tí wọ́n nírun wọ́n jẹ́ sàábé ń jọ náà àwọn tó nírùngbọ̀n àwọn tí ò nírùngbọ̀n tọ́lọ́run ògùn wọn ní Ànábì sọ fún yín pé ẹ̀yin yìí tẹ́ni ẹ lọ wá bẹ́ ṣe fẹ́ ní o Allahu Akbar. In tí o kárí. tí ò kárí rárá láíláí Akramakumullah. ọ̀ràn yàn ní mọ́nì wọn wá ní dé pẹ̀lú rúgbọ̀n tí ò kárí Akramakumullah. ìyẹn Akramakumullah. so ṣòkòtò péńpé
ọ̀tọ̀ ní trọ́sà ọ̀tọ̀ ní níkà wọ́n yẹ pé trọ́sà ní níkà bẹ́ẹ̀ ni sà. ó sì ní bóyìnbó tí ń ràn nǹkan ẹ̀ ló fi ń pè ní trọ́sà yẹn ẹnu ẹ gbọ́dọ̀ ẹnu ṣòkòtò yẹn ó gbọ́dọ̀ kan ẹnu bàtà báyìí yóò sùn lórí ṣù trọ́sà nìyẹn èyí tó yìnbó ń pè ní trọ́sà nìyẹn ọ̀tọ̀ ní ló bá fẹ́ wọ níkà ó sì lè wọ níkà ló fi já sí pé sharia Islam fèlfèkè akramakumullah. òhun ọkùnrin naam. ọgbọ́n akramakumullah. orúnkún báyìí dé dòdò báyìí akramakumullah. òhun ẹ̀ nìyẹn akramakumullah. so èèyàn wá lẹ́wù àbí níran wọn wọn èé wọ ṣòkò wọn èé wọ ẹ̀wù wọn ń sán bàǹtẹ́ ni bàǹtẹ́ yẹn máa sàn tó bá ti bo dodo ẹ báyìí akramakumullah. tó bo abẹ́ ẹ̀ akramakumullah. tó débi orúnkún báyìí akramakumullah. ó ti kò máa kírun lọ ni Allah. ẹ lọ wọnú fíkìw ó wà mẹ́bẹ̀ láyé jọ́hun kò sí trọ́sà nínú ran nẹ́bì sallallahu alaihi wasallam. nínú lárúbáwá pé trọ́sà ni wọ́n máa ń wọ̀ kò sí báyìí ni wọ́n kò sí níkà wípé níkà ni wọ́n máa ń wọ̀ kò sí akramakumullah. ṣòkòtò wọ́n máa bàǹtẹ́ ni wọ́n máa ń ṣe ni wọ́n fi sí òun làwọn India máa ń wọ̀ yẹn akramakumullah. wọ́n mú wọn ṣe báyìí wọ́n fi kọ́ bẹ́ẹ̀ ni kìnìún báyìí yóò bo abẹ́ wọn yóò ṣe kìnìún ṣòkòtò ni wọ́n ṣe tìlé lórí. so tẹ́ wá rí yẹn tẹ́ wá rí pé ní ṣòkòtò gbọ́dọ̀ balẹ̀ o àṣà tiẹ̀ kọ́ lòun ṣe yẹn òun mú àṣà aláṣà akramakumullah. Islam dẹ̀ gbà á láàyè ni pé àṣà ẹ o lè lo àṣà man lam yuhallilu al-halala wa yuharrimu al-harama àbí yuharrimu al-halala wa yuhallilu al-harama. lókùn bàtà àṣà ẹ yẹn tí ó sọ ẹ̀tọ́ di èèwọ̀ tí ó sọ èèwọ̀ di ẹ̀tọ́ yóò máa jẹ́ àṣà. akramakumullah. Aha. So ó ní ẹ. kí ọlọ́run kí ó jẹ́ ayé pẹ́sà àlékún. Ànábì lójú ayé ànábì àṣírí ilẹ̀ ànábì sallallahu àṣírí alaihi ilẹ̀ wasallam. sallallahu alaihi wasallam. kódà ànábì máa ń kóńpù rẹ̀ sallallahu alaihi wasallam. kò sì ní kì í ṣe pé yóò akáṣọ lórí yóò máa káàkiri dé sallallahu alaihi wasallam. a sì wé láwàní nígbà míì rí pé láwàní yẹn kì í ṣẹ̀ṣọ́ Islam bẹ́ẹ̀ ni láwàní lárúbáwá ló ń lò nínú yẹ̀pẹ̀ desert akramakumullah. wọ́n wá wé láàrin yẹn wọ́n fi borí torí eruku orí yẹ̀pẹ̀ yóò sì fi bomú akramakumullah. èyí tí wọ́n ti láwàní wà fún nìyẹn. bẹ́ẹ̀ ni ìgbà tí o sì sí nose mask. so bó ṣe rí nìyẹn. ọ̀rọ̀ bàbá Mọ̀lánà Sheikh Adamu náà ni tẹ́ bá ti rí ọmọ Markazi ẹ̀rí Islam láre ẹ̀ sì rí mímọ̀ ẹ̀ sì rí ìjọmọ̀ ènìyàn àlékún kí àlékún bẹ̀ kó máa bá bàbá lágége tàná bisimilahi kúrú wàllá. bisimilahi rahman rahim wallahu ahad allahu samad lam yalid wa lam yulad wa lam yakun lahu kufuwan ahad.